Yes, ó ti ẹ̀wà dá bá tí mo kọ́ ọmọlé. Yorùbá sọ ọ̀rọ̀ kan, ó ní ẹni à ń wá lọ, ọ̀nà là ń kó. Mo ti ń wọ látàárọ̀, láti àtànà láti mo ti ń gbọ́rọ̀ yìn káàkiri. Wọ́n ní kó lọ nílẹ̀ pósítà. Lákan náà, ṣé pósítà Jésù ló ń lẹ̀ ni? Ẹ mo sọ pé pósítà Jésù ló ṣe ń lẹ̀ ní ìsìn ní sọ wípé ìyìn rere Ọlọ́run ló ń kéde. Ẹ tún wá sọ pé tó ló ṣe ìlú. Ìwọ ọmọ ẹ̀ mọ́mọ́ kò bára rẹ̀. Ó ṣe Ọlọ́run, ó bójú mi jẹ́. Èmi ló tún fi ń kọrin yìí o. Wo pósítà tó ní mò ń lẹ̀ lóòótọ́ yìí. Pósítà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jàgàbámbò. Ṣé tí ń bà wá lẹ pósítà Tinubu? Ṣé pósítà Pétérù ní kí lọ́mọ ẹ̀? Àbí ti àwọn ará bí ní kí lọ́mọ ẹ̀ lẹ̀? Sọ̀rọ̀ Yorùbá ní mí, Yorùbá ló kàn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti bá yí bò sí. Ó bá wù bá sí. Àsìkò tiẹ̀ náà rèé. Tá a gbọ́dọ̀ bá ṣe láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà Tinubu. Dákun. Orúkọ rere mọ̀ sọ́jú bàbá kà lọ. Mo gbọ́. Orúkọ tí ń gbé bọ̀ láti Èkó yìí. Nígbà tó fi ṣe gómìnà nílùú Èkó, wọ́n ròyìn gbà náà. Èmi náà gbọ́ sí. Wọ́n sọ wípé ààrẹ tó jẹ́ sáré lọ́wọ́ gbà náà kò fún ní kọ́bọ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olómọ̀ bó ṣe rí owó bó ṣe rí owó tí sì ń sanwó ní ilé ìgbà náà. Àsìkò Tinubu ló tó. Àsìkò Yorùbá ló tó. Gbogbo Yorùbá ẹ jẹ́ ká fúnra wa lọ́pọ̀lọ́ ká ronú dáadáa. Gbogbo ìyà tó ń jẹ Yorùbá ló jẹ yóò wà sópin. Ọmọ wa ni ẹjọ́ ṣe Tinubu ló kàn. Tá a bá ti dìbò Tinubu àtiwájú ìjọba ọjọ́ iwájú rere fèmí fún wọn fáwọn tó ń bọ̀ lẹ́yìn. Bákan náà ẹni wa ààrẹ Benjamin Adérètí láti jẹ rẹ́ẹ̀pù wa. Fámúrewá ọ̀nàrẹ́bù Fámúrewá ó sún sókè láti dìbò fún gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ wa. Tinubu bá wọlé láwọn méjèèjì bá wọlé yóò fi síwájú gbogbo ó fi síwájú. Tó wà ní ìmọ̀ ọ̀sán gbogbo ilé ó ní ọ̀nàrẹ́bù Kọ́láwọlé àìsàn. Bàbá náà ó sì sọ fún mi náà èmi náà mọ̀ lẹ́ẹ̀kan. Wọ́n bá ń pọ̀ lọ́sùn pé ẹgbẹ́ kan sọ wípé wọn ò dákun. Yorùbá ló kàn sọ fún gbogbo àwọn aráalé yìí pé Yorùbá ló kàn ó ti dá olókàn lóòótọ́ gbogbo alókàn. Mo ti ń fura sí ọ náà wípé rédíò sá ló máa ń dì. Ọ̀rọ̀ nú. Jàgàbá tọ̀.